òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ilé làǹkárá lé ẹ̀ka bọ̀ làǹkéré ẹ̀nà yìí ti wá olólùfẹ́ ètò àṣírí ayé àmàkíyìn ẹ̀mọ̀ kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣeré pàápàá àtàwọn ọmọ ìyá wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí àkóǹgbẹ lápapọ̀ ẹ̀mí àkúrẹ́yìn oṣù agbára aláwọ̀ àbí ọba ńlá ẹ̀wọ̀ ẹ̀wà nǹkan fìdílé nǹkan lórí ètò lẹ́ẹ̀ní ẹ̀jẹ̀ àjọṣe bàṣẹ ṣé kó bá lè rí bó ti ń rí ẹ ti mọ̀ pé ètò yìí yẹn ètò tó yẹ kí ni ó ṣe kókó fún gbogbo ilé ni pàápàá àwọn omidan ọkùnrin lóbìnrin oníkálukú àṣekí ni àrètí ẹ̀mú bàbá àlùbáríkà wà níkàlẹ̀ bí bàbá àlùbáríkà sọ pé bàbá àlùbáríkà ọ̀rọ̀ tó bá ti ṣe tó bá ní ọ̀rọ̀ tó bá ní kìmí òun ni ẹ gbé wa bẹ́ẹ̀ náà ni wá wá o. yèyé oge yèyé lẹjẹ wù Ọlọ́run. ń bó láti já sí báyìí kékeré. ìkó ibi tá a já sí yìí náà ni. ewo. yèyé ilẹ̀jẹ̀ bù. ọjọ́ yẹn ṣe yèyé oge ni. yèyé oge ni mí. ńlẹ̀ bó lẹ ti jẹ́. yèyé oge Ìkòròdú ni. ńlẹ̀ bó ní Ìkòròdú. ọjà o ọlọ́mọmọjà ṣìyàn. ọlọ́mọmọjà ṣìyàn kí o ọjà yèyé oge Ìkòròdú alẹ́ yèyé oge lẹ̀jẹ̀ bú ó wà nípò làwọn ìjà sí. ẹ bá rí ẹja sí ẹ bá ti jóye náà láti kì í mọ́ yóò bá yé yé. Bàbá lórí ètò lénìí apó òǹgbẹ apó àti lọ sí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti fẹ́ tán ìmélòó ó ti fẹ́ tán. òyìnjọ mẹ́jọ àmọ́ ní ààwẹ̀ tán ojú tán àjọsán ààwẹ̀ tán ìjọ tí ẹjọ́ wa ní tó wá. àjò ni. tó wá ẹ̀yin náà ń gbààwẹ̀. ni bàbá lórí. ẹ̀yin náà ń gbààwẹ̀ ẹ̀yin náà ń gbààwẹ̀ lórí gbogbo ẹ̀ àwẹ̀ yìí ò di. ọ̀la ó dín ó dín. di tóbìnrin máa di nọ́mà yẹn àbọ̀ tó di. ó dín mí náà ṣẹ̀fọ́ sòtọ́ ọlọ́run jẹ́ ráàánú gbà ẹlòmíì ò ní tóbìnrin yẹn nìkan náà ní bẹ́ẹ̀ dẹ́dọ̀. bàbá lórí ètò lénìí àwọn èrò ń múra wọn ti gbéra wọn sàlá wọn lè ti ń ṣiṣẹ́ ọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà láàárín àwọn fọ́nrán báyé ti lu jára ń sìn ẹlòmíì bó bá ń wẹ̀ lọ́rọ́ á máa ya fọ́nrán kò sí nǹkan tí wọn kì í gbé sí ẹ̀rọ ayélujára yìí kọ́lọ́run kó ṣàmì lọ́jọ́ mẹ́ta ìgbọ́n lọ sí múra la bẹ̀rẹ̀ sí rí fọ́nrán lóríṣiríṣi fún àwọn èèyàn tí wọ́n ń ṣàdúrà tí wọ́n ń tàwa tó ń ṣàdúrà wọ́n sọ pé wọ́n ti ẹ̀wà ó ní owó Dangote lòún fẹ́ o owó Dangote lòún fẹ́ o èmi sọ jíwa gan-an wọ́n tó ń lábọ̀ gèlèbòlè wá ṣínú sókè yẹn jíwa gan-an ṣé ara iṣẹ́ ọ̀rẹ́ ṣàràdúrà náà ni ṣàràṣẹ́ ọ̀rẹ́ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀. yèyé oge ó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe rí ẹlòmíì ò torí pé orí Ọlọ́run lọ sí Mákà pé wọ́n lè pàdúrà ń gbà ń bẹ́ẹ̀ káwọn lọ gbàdúrà ni ẹlòmíì ò torí Ọlọ́run lọ sí hajj torí eyín àti sábàkà ni sọkẹ́tì ọ̀rọ̀ mi tó ẹ̀rí ya alásàlátù mi ọba ti ń dé Mákà bá wọn ti sọ Mádínà báyìí ló ti máa wábi tí ó ti ṣe yín gbogbo ìdí tó fi yẹ kó fi sàlùbáríkà fọ́kọ ẹ̀ nílé àsàlátù ni wọ́n máa ń wú kí káfa alásàlátù ni ó sì sọ pé ìyá ẹ lọ gbé ìdìbò yín yìí jókòó ìdí òsì yẹn lọ gbé ó lè bàṣálátù jẹ ẹ lọ gbé ìṣẹjọ ẹ lọ rú sọkọ yín òun náà ní sọ gbọ jẹ pé ọlọ́jà náà ni bàbá alásàlátù náà ẹ yorùbá nàbí sálàlá èyí yìí náà ni ọmọ àfẹsí wọn sá mọ para Mákà ni gbogbo yẹn táyé ni. Ọlọ́run ní kóbìnrin kó bò ó ṣọṣẹ́ wà rẹ̀ ni ó yọ oníranù jù láyé lọkùnrin tí ń lo ṣéènì obìnrin ọba àfi góòdì gbogbo ẹnu ọba kó sọ́wọ́ ọba kó tọ̀súnà lọ fóbìnrin èwo tó ní tọkùnrin ọwọ́ abẹ́ ṣùgbọ́n lórí pé òun fẹ́ lówó bíi Dangote
ṣé ọmọ irú ikú tí Dangote ó kù ok ọfẹ lówó bíi Dangote ọmọ ìpìlẹ̀ ọ̀rọ̀ bàbá ńlá Dangote pé ọmọ ìran olówó ni ọmọ ìran dáńtàtà yẹn làwọn ìran máa ń là tó kọ́kọ́ rí owó tí bàálù bá lọ lójú ọ̀run jọ tó bá fàlà lọ wọn ni wá wo bàálù dáńtàtà àtìrandíran wọn ni Dangote dé ṣẹgẹtì ọ̀rọ̀ mi tó ọmọ dáńtàtà àrọmọdọ́mọ ọmọ wọn ni Dangote látayébáyé ìran wọn olówó ni wọn fẹ́ lówó bíi lágbájá o ọmọ Kútì lágbájá òkú ọfẹ rajíwágọ tó bá rajíwágọ tó jẹ́ pé náà ló lásìdẹ̀jẹ̀ tó pa ńkọ́. ṣe é rí gbogbo àwọn èèyàn wọn ò ṣe lọ́hùn bó ṣe yẹ ká sìn wàláhì tó bá yẹ pé ká tàn èèyàn ká parọ́ tí n bá fẹ́ gun private jet ń gùn mo mọ èèyàn mo dẹ̀ mọ oògùn mo dẹ̀ mọ téèyàn lè lò but gbogbo nǹkan tí ò ní àtibọ̀tán ó yẹ kéèyàn máa sá fún àdúrà tí ò ní láti bọ̀tán ó yẹ kéèyàn máa sá fún ọ̀rọ̀ tí ò ní láti bọ̀tán ó yẹ kéèyàn máa sá fún ìrìn tí ò ní láti bọ̀tán ó yẹ kéèyàn máa sá fún good àlùbáríkà sórí àwọn èèyàn wọ́n fẹ́ dàbí lágbájá ọmọ irú ikú tí ọ̀pá lágbájá ọmọ irú wà tí lágbájá wù ọmọ bó ṣe dìde Dangote ò fẹ́ rí bí Dangote tó òṣìṣẹ́ tí Dangote ń ṣe bàbá rẹ̀ tí bóyá bàbá Dangote ṣe sàrà ṣé bàbá tiẹ̀ tí ó lè bòyàn ní nǹkan ẹlòmíì ò torí pé wọ́n gbọ́ gbádùn àgbà mọ́ká náà wọ́n lọ mọ́ká lákọ̀ọ́kọ́ náà kéèyàn ọbẹ̀ lọ́hùn kan dáadáa èmi ó dáa náà bọ̀dì ká má bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ má fọlá èèyàn bẹ́ẹ̀ èèyàn lè bẹ lọ́hùn ọlọ́hùn wọn ló ṣòwò fáwọn Dangote ṣe tèmi náà èèyàn lè bẹ́ẹ̀ báwọn wọ́n ló ṣòwò fún gbogbo olówó ayé tí wọ́n lówó wọ́n lọ jẹ́mi náà lówó owó pẹ̀lú fàyàbalẹ̀ ni mò ń bẹ lọ́hùn o ìfowódé mọ sáré lẹ̀ sáré òkè o jíwágọ̀ wú mi o èyí tí ò ní pa mí ọlọ́run o èyí tí wọn ò ní tẹ́ páńkẹ́ kú síbẹ̀ ọlọ́run mọ́ fún mi nírú yẹn ọlọ́run o èèyàn máa ń ṣàlàyé fún èèyàn ni ẹ̀sákìlì àwa èèyàn láre èkó ń bí mo fẹ́ lówó bí ọ̀tẹ̀ Dangote o àárọ̀ tá a bá wọn ní ẹ̀tàn tára ayé ń tan ọ̀hún ló rànjú mọ́ ẹ̀tàn tára ayé ń tan ọ̀hún ló rànjú mọ́ ẹ̀tàn tára ayé ń tan ọ̀hún ló rànjú mọ́ tán bá láfiwọ́ àfiwọ́ tó ń káyà sókè àríọ̀là ń pè ọ̀hún lọ̀rọ̀ ayé jẹ́ báòlì ọmọ a ò pẹ̀lú mìíràn ẹ̀tàn tára ayé ń tan ọ̀hún ló rànjú mọ́. mo fẹ́ lówó bí Abíọ́lá mo fẹ́ lówó bí Abíọ́lá ṣé wọn náà lè bẹ̀ lọ́n kó kú bí Abíọ́lá wọ́n fún ọ ní tíìmù kó kú dànù. wọ́n fẹ́ lókìkí bíi Jésù wọ́n náà lè bọ̀ àwọn kan létò ṣe rí àwọn nǹkan kan tí ó lè ṣe tí kálukú ó lè ṣe owó wà lọ́dọ̀ Ọlọ́run tọkàn òdì kan lọ́wọ́ Ọlọ́run o ẹ̀ẹ́dẹ́gẹ́ lókìkí bíi Yúsúfù o ṣé wọ́n lè kọ́kọ́ fẹ́ lọ gbẹ wọn àbí wọ́n lè gbà káwọn bàkan lè kọ́kọ́ wọ́jú ọ̀ sí kànga wọ́n rí bẹ́ẹ̀ Ọlọ́run gbàdúrà Mùsá gbogbo agbára Fìràwọ́nà tó ṣe Ọlọ́run tó fi parẹ́ sínú omi
Ọlọ́run gbogbo tí ń jayé mi dákun parẹ́ o àdúrà gan bẹ́ẹ̀ lómi máa ń ṣe tí ò ní gbà bẹ́ẹ̀ lówó bíi Dangote ṣọ́hun ó ṣe bísínẹ́sì tí Dangote ṣe Ọlọ́run kan wàá máa gbowó fún ni ẹlòmíì máa ń tara ẹ̀ ní tí ó lóun gbàdúrà ẹlòmíì máa ń tara ẹ̀ ní tí ó lóun gbàdúrà kárí mi lẹ́lòmíì fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ẹlòmíì máa ń tara ẹ̀ ní alájà gbogbo aṣọ tó fẹ́lẹ́ tó yẹ kó wọ̀ nílé ọkọ ẹ̀ bọ́ ọba láyàn gíga ọyàn gíga rẹ ilé ọkọ rẹ ní ojú rí tọba léyìí tó ṣe ọba lẹ́yìn bàǹbà bí ẹ̀yìn ẹ̀sìn ilé ọkọ rẹ nìkan ní ọjọ́ máa wò ó èyí kò máa rùdí òsì kí gbogbo bàṣà látú jẹ mọ bẹ náà bú jẹ dàbí Dangote o àwọn kìnìún o Ọláwíyọ o kìnìún olùwò wà lọ́dọ̀ Ọlọ́run owó tí ò ní jówó bàlújẹ́ ìnìkan lọ́hùn fún mi owó tí ò ní jẹ́ pé yọ pọ̀ máa mi ìnìkan lọ́hùn fún mi owó ìdùnnú ìnìkan lọ́hùn fún mi kéèyàn má máa bẹ lọ́hùn kan tọ́lọ́hùn lè ṣe tí ò ní ṣe ló pọ̀ kí ló ní mo wí ìwé. tọ́lọ́hùn lè ṣe tí ò lè ṣe ló pọ̀. wàláì láti jọ tí a fi padà lọ bọ́ lọ́hùn ìbẹ́pẹ ẹni bọ́sà lórí rẹ̀ Ọlọ́run sì lè ṣe ṣùgbọ́n Ọlọ́run ní sọ pé àwọn màláíkà ò sí kí bẹ́pẹ kó máa so ọ̀sán kọ́sàn máa so bẹ́pẹ sọ̀rọ̀ pọ́lọ́ lè ṣe jẹ́ yóò ṣe Dangote kò ń ṣe pé yóò lè lówó kí Dangote ti lówó Ọlọ́run jẹ́ lówó ni mọ́fọ́lá ẹnìkan bẹ lọ́hùn máa fi ọlá Ọlọ́run bẹ Ọlọ́run kọ wá máa sọ pé ìwọ ló dáwọn yẹn náà táwọn náà lówó má pòwó tiwọn rẹ o Ọlọ́run dákun fẹ́mi náà lówó nígbà tó bá wà lọ wá bẹ́ lówó bíi tiẹ̀ ṣẹ́wọ̀n ọmọ bó ṣe rówó tiẹ̀ tó bá lọ fẹ́ dàbí èèyàn sọ ọmọ tí ó gbẹ̀yìn ń tọ̀hún ọ̀fẹ́ lówó bíi Abíọ́lá ṣe ń gbàgbọ́ wá lówó bíi Abíọ́lá kí wọ́n náà kú bó ṣe fẹ́ kú kọ́ ọmọ wápò kankan ọmọ débẹ̀ kọ́ padà wá mú ọ kọ́ wá kú síbẹ̀ tó wí bẹ́ẹ̀ gbẹ̀yìn Ọlọ́run dákun torí Ọlọ́run ẹja máa ṣàlàyé àdúrà tá a bá ń ṣe èèyàn máa ń yànnàná ọ̀rọ̀ ni fọlọ́run kò yẹ ṣe pé kéèyàn kan ṣàdédé máa sọ̀rọ̀ kò dáa Ọlọ́run o wọ́n ló láyé o wọ́n ló lọ́run o gbogbo agbára ọwọ́ rẹ ló wà o gbogbo olówó ayé lọ́wọ́ láwọn tó fi bí pa lọ́dàkùn mọ́ fi bí pa mí o láwọn tó fi yà jẹ lọ́dàkùn mọ́ fi yà jẹ wá o láwọn tó ràn lọ́wọ́ lọ́dàkùn ràn wá lọ́wọ́ lọ́mọdé owó Dangote ò lọ́ọ̀lẹ̀ wà kọ́kọ́ gbàdúrà fún ẹrú dáadáa ọmọ dáadáa ta ní Kánò Ọlọ́run bó ṣe wá ṣàánú rẹ̀ ṣàánú èmi náà owó tèmi wá fi fàyà balẹ̀ sí o wọ́n fún mi lówó tí mo sáré lẹ̀ sáré òkè wọ Ọlọ́run wọ́n ló ṣe ká fáwọn kan tí wọ́n ṣe rántí tí wọ́n gùn wọ Ọlọ́run bíi jíwàgàn bí àwọn ọkọ̀ ńláńlá ṣe fẹ́mi náà ṣùgbọ́n má jẹ́ ó pa mí o má jẹ́ ó pa ọmọ mi tó bá yẹ ewu tó bá gùn o má jẹ́ ó pa èèyàn mi o Ọlọ́run má jẹ́ kó dẹkú mi sínú ọkọ̀ tí ń bára o dákúsá ìrìn àjò tí ń lọ yìí má jẹ́ lọ àlọ́ dé o jẹ́ndé láyọ̀ o Ọlọ́run bọ́lá kọ́lọ́ ń ṣe Ọlọ́run bó ìkú yá Nábì Muhammad sallallahu alaihi wasallam èyí ló dídọ́ mẹ́jọ wọ́n ti pẹ́ lọ́run ṣe pé kéèyàn kọ́ sàdédé náà sọ pé tàbí Dangote tàbí yọ̀bọ̀ ìjà aláǹjálálá ní àjálàmọ́lùdí lọ́rùdíbọ̀ wọ́n máa ní wọ ọ̀padà jẹ ìyá ọlọ́ni ìyá máa ń lọ bí àsàlátù méje ń bá àsàlátù jẹ ó dídọ́ mẹ́jọ yìí yóò gé ọmọ ọmọ bí ó ṣe ṣàdúrà fọlọ́. ọ̀rọ̀ ńlá lélẹ́yìí fún gbogbo àwa tí à ń gbàdúrà kò kí ń ṣe ní Mẹ́kà náà nìkan tá à ń gbà ń lé náà ẹ jẹ́ a máa yànnàná ẹ̀ kàtàbá tí ń gbàdúrà ká máa yànnàná àdúrà wa ṣókìlọ̀ bí oge kì í dùn pípọ̀ òun náà ni ẹ̀ ti rí wọn ni bàbúyàn ní ìwé bá sì bẹnu ẹ̀pẹ̀ pa ẹni máa yó òkú máa yó òun náà lẹ ti gbọ́ yẹn jẹ́ ká máa yànnàná àdúrà àti àwọn àgbà kọ́sàbọ̀ àlùbáríkà wẹ̀bìdà ní ìlú Ìgbòdù kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ̀dẹ́ kò dùgà jẹ́ ó tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹ́ẹ̀bí bàbá àlùbáríkà pàápàá ẹ̀ ti rí sáńbọ̀ tàbí kẹ́ẹ̀ pé 08023829492 Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.